Entertainment TV, your #1 birthday arena. Bóyá ẹ jẹ́ àjò kayọ̀ àti bólóríire tó ẹ jẹ́ àjò kayọ̀. Bóyá ẹ jẹ́ àjò kayọ̀ àti bólóríire tó ẹ jẹ́ àjò kayọ̀. Àwájá àjàbí ọlá ànábì ló ń sọ ọjọ́ bí o ẹ jẹ́ àjò kayọ̀. Bóyá ẹ jẹ́ àjò kayọ̀ àti bólóríire tó ẹ jẹ́ àjò kayọ̀. Àpáta bára ẹ̀wì mo dé yájọ́ yájú bí ẹ̀sùn òṣogbo abẹ́rẹ́ gẹ́gẹ́ bí iná ikú ń bá borun òní lọ́jọ́ ìbí màámi aláyé ire adúmáadán olórí alálùbáríkà abiyamọ. Àràjà ṣàbí ìwọlé mi kó fẹ́rẹ́ fún ìyálóde máa wọlé màrà Olúwakámi sọ́lá Olúwakámi sówó olúwa ti kẹ́ ọ̀sá ìkùdíje balẹ̀ ọ̀rọ̀ ìwọ sámọ́ mélòó ń tiẹ̀ ìyá alárèrè ìyá alálùbáríkà gbogbo àwa olóríire ọmọ. Èrú wà nídìílé bàbá tó bí ọlọ́mọ máàmí o dúdú bíi kóró òsì ọ̀nà délẹ̀ ó dúró déédéé gbọ́mí yéké gbogbo ọmọ rẹ pátá ló rán mi wá wọn ní máa kí ọ dáadáa. Mother in Israel Evangelist Kẹ́misọ́lá Òkó Alfa Madrid Sunday Babátúndé ògbẹ́yìn rárá Engineer David Ọláwálé Babátúndé òun náà gangan ní kí ọ dáadáa. Àjà Abísọ́lá Rashira Zoro ó ní kí ọ pé òkú ọdún òkú yèdùn àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí òkú ọdún ọlọ́jọ́ ìbí mọ́ tọ́ mi dáadáa mọ́ tọ́ mi yéké mọ́ tóhùn ẹnu mi. Aláwù ti dá ọ láre Yárọ́bì ti ṣe ọlọ́gbò máa jó máa yọ ìyá aláyé ire. Aláwù ti dá ọ láre Yárọ́bì ti ṣe ọlọ́gbò máa jó máa yọ ìyá aláyé ire. Ọlọ́jọ́ ìbí má jà dúró pẹ́ rárá rájá máa relé bàbá tó bí ọlọ́mọ. Èrú wà ní Ìbàràpá local government ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níjẹ̀lé bàbá tó bí ọlọ́mọ ìlà látẹ̀ńtọ́kọ rẹ̀. Ọlọ́jọ́ bí ó yá mo mórí kìlẹ̀ yìí já lọ. Ìwọ lọmọ èrúwà òjòkó àgbẹ̀dúdú orí ìjẹ́ ilé àkùkọ gàgàrà tí ń bẹ lérúwà àgbẹ̀nídájọ́ wọn àgbẹ̀nídájọ́ olókun àsìdátọ̀ lọ́sà ọmọ abúyánmọ̀bà labalábà ọmọ arókàmọ̀bà labalábà ó sọdún èkì wàá ṣèmí ìsí. Torí ọdọọdún báyìí ní sákóruwé ọdọọdún lérù wá ń wà ọdọọdún ló máa bẹ ọbẹ ní bẹsọ àtẹpẹlẹsẹ rẹ àtẹnà orí ajẹ kó pẹ́ bí olúpẹ́ ti pẹ́ orí ajẹ kó gbó bí olúgbò ti gbó orí ajẹ kó dàgbà lágbà bí àwọn àgbàkàgbà kan tọfọmọ ewu sóńdè sọrùn tọmọ ewu ọ̀hún wá jẹjẹjẹ tó padà wá jẹ tó tọ kínní okun ọdún okun yèdùn èèyàn tó bá ní kó o mọ́ ṣàmọ́dún abẹ́ni tó bá ní kó o mọ́ jẹun oúnjẹ ọmọdọ̀jọ́ alẹ́ gbọ́mí yéké ọmọ mẹ́wàá péré lèmi ó kàkúrú wọn onítọ̀hún ó sì ní jèrè kankan nínú wọn torí sẹ̀pọ̀nà apá méjì akú mẹ́jọ ògùn apá méjì akú mẹ́fà nínú mẹ́fà ikú fún alára rẹ̀ apá méjì àsìkò mẹ́rin nínú mẹ́rin méjì nínú wọn ò ní jára ayé wọn ò sì ní jẹ́rù ọ̀run méjì tó kù fúnra lára wọn ni wọ́n fẹ́ sára wọn ní lọ jáde tí wọn ò sì ní wálé mọ́ lonítọ̀ ń bá tó gbòògbò máa mẹ́lò ní tìyẹ ìyálóde ó ti sọdún èyí náà wàá ṣe mí ìsì nínú owó nínú ọlá nínú iyì nínú ẹ̀yẹ nínú ẹ̀mí gígùn àlàáfíà tí ń ṣe bàbá ọ̀rọ̀ àpáta ewì lèmi ń jẹ́ bóyin bá ṣe tán bóyin á padà sínú kókó ogi bá bẹ̀rẹ̀ bọ̀jù bá ṣe tán á bẹ̀rẹ̀ bọ̀jù á padà sínú sàárẹ̀ tó kọ́lé sí àpáta ewì mo ti ṣe tán mo ń rebi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́ dé gbogbo ilẹ̀ kílẹ̀. Aláwù ti dá ọ láre Yárọ́bì ti ṣe ọlọ́gbò máa jó máa yọ ìyá
Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.